àákú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ iná ló balẹ̀ ní ìkànnì Sanfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mo wò òní gangan ní ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2025 léyìí tó bọ́ sẹ́jọ́ Jímọ̀ olóyin Friday o oyin àti ìdùnnú òní kò lè ayé ẹnìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ àníbáyé fọwọ́ ti àdẹ̀ ní bó ń ṣẹ́ṣe ìjẹ́ ìmúwá òní bọ́ọ̀lù ó ní ẹni àdágbére fún ònímọ̀ bí tá a lọ àbídèmí ìsúfin yín náà rí èmi lọ́mọ sọ̀gbọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípò àlélu ọmọ alẹ́ tẹ́jọba ọmọ yàn bọ́kàrẹ̀ yín abara fúnfọ́ ká abara mìnìjọ́ mìnìjẹ́jọ́ jẹ́ ń kórìn yàn gẹ́gẹ́ bí ẹ ti wọ́n kàn ní Sanfatis pé a máa gbé yín débi àníjà yín bọ́lẹ̀ àníkájà yín bẹ́tà ká mọ́sọ̀ létà ká tẹ̀ sí yín létí ká mọ́ jìó tẹ̀tì bí torí tí ńlá fífi ìdí tí àgbo tójú pọ̀nà kí ti yín má bàa àdísí gbogbo tí ń lọ gẹ́gẹ́ ni gbémi débẹ̀ Sanfatis lónìí ìgbìmọ̀ FBI ẹ jẹ́ ń kó láti ibẹ̀ torí wọ́n ní ìgbìmọ̀ FBI àti àwọn ìgbìmọ̀ kan tí mójútó kí ni ká mọ́ gbé egbògi olóró mọ́ ti ọ̀rọ̀ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu rẹ́kọ̀dù bàbá ní pé egbògi olóró ẹ kàn fáwọn ní 50 ọjọ́ 90 days láàrin 90 days àwọn rìlíìsì rẹ́kọ̀dù yìí torí pé àwọn ń wá lẹ́kùnrẹ́rẹ́ ni wọ́n ní tẹ́ fẹ́ gbọ́ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lérí ẹ̀sùn tí wọ́n ní wọ́n fi ń kan àbá pé ààrẹ Nàìjíríà bàbá ń gbọ́jà bàbá ń rọjà bàbá tó ń ta ọjà wọn ni fastafos ẹlẹ́yin ẹlẹ́nu màrí mà sọ ẹ̀yìn ẹlẹ́nu tó pé ẹlẹ́nu kìnnìkan ni ẹlẹ́nu gbìgbì gbẹ̀gbẹ̀ gbogbo ẹ wò ẹ tí ìgbọ́n nǹkan kan ẹ kàn fún 190 days àárìlẹ́sì rẹ́kọ̀dù lápá ibi bẹ́ẹ̀ tó ẹ jẹ́ ń sọ fún yín pọ́ ọmọbìnrin kan rèé lórí ẹ̀rọ ayélujára bí ajẹ́ eléyìí tí ń sọ̀rọ̀ wípé ọ̀nà márùn-ún kan téèyàn lè fi stop ọ̀rẹ́kùnrin èèyàn láti máa ṣe kíni láti máa chíìtì tó máa yan àlè ó ní àwọn ọ̀nà yẹn pọ̀ wọn níbi tí ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ làwọn èèyàn bá gé mọ́ lẹ́nu pé arábìnrin sọ fẹ́ gbọ́ kò sọ́nà tó fẹ́ fi stop ọ̀rẹ́kùnrin yóò ṣe ṣìnà o kò sọ́nà tó fẹ́ fi stop ọ̀rẹ́bìnrin yóò ṣe ṣìnà o ìyàwó ilé èèyàn gangan wọ́n ń yá ń ṣe kíni ń yáta ká tó wá sọ wípé ọ̀rẹ́kùnrin nídìí èyí ọ̀ ń sọ tara rẹ ní ti ara rẹ ní ọ̀ ń sọ wọ́n ní ògbóǹtarìgì personality kan blogger kan rèé délé tó níṣẹ́ rí Chioma ìyàwó David Adeleke ìyẹn ògbóǹtarìgì olórin ṣèwọ́ṣèwọ́de fídíò ó ní Chioma ti fi nǹkan sínú oúnjẹ fún Davido ó ti ra làákàì ọkàn àti òye Davido ti rà á pa o torí pé tẹ́ ẹ bá wò ó wọ́pọ̀ nínú station Davido àbí ká sọ pé àwọn èèyàn pàtàkì bíi Davido yẹn láti hook up sí tí obìnrin kan kó mọ̀ ṣe ṣìnà mọ́ ní injú ó ti fẹ́ Chioma Davido ọmọ ṣe bẹ́ẹ̀ ṣe ṣìnà wọ́n kọra wọn lórí táwọn èèyàn ń kọ kàkà kan kọra wọn ìfẹ́ ń gbòòrò sí ni nídìí èyí Chioma náà òwò rẹ̀ ràn ni o ó ti jáde sí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ débi wípé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ Davido àti Chioma ẹ wò ó èkùrọ́ báyìí ni alábàákú ẹ̀wà controversial musician wàhálà ìdààmú olórin ṣùgbẹ̀ǹgbẹ̀ ìṣègájì ẹ bá ń gbọ́ Portable Ọlálọ́mí Àbíbù Kìkíọlá wọn ni ọ̀rọ̀ Portable ti yíwọ́ gan torí pé ọ̀tọ̀ ni tá à ń sọ nǹkan míì là ń sọ nǹkan míì là tó ń gbọ́ nígbà tọ́rọ̀ Portable bá débi wípé tọ́ Ọlálọ́mí ó bọ́ nílọrin wọ́n mọ̀ tó ti gbé Portable ní Ogun State tí ṣe é mọ̀ pé kéèsì Ìlọrin ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nípa pé olórin Saheed Òṣùpá fi wàhálà kan kàn nílọrin ní báyìí wọ́n ní ìgbẹ́ kan wà àbí ká sọ pé ìgbọ̀nsẹ̀ kan tí Portable ti yà sí pẹ́ tóun ti gbàgbé ṣùgbọ́n àwọn tó kó orí àpáta tó yà á sí wọ́n fi pépà kó ó ti yá àwọn ará ghetto sanga ìwọ́n tán bá bínú trenches wọn bí ọkú tó ní pásítọ̀ àwọn nǹkan yẹn ìjọba fi wénu ti yé yín báyìí wọ́n ní báyìí ẹ̀wọ̀n oṣù 3 rèé ní dúró wájú fún Portable tí yẹn ní ẹsẹ̀ ń rò wọn lòun dúró de Portable rìnlẹ̀ Portable ń pé ní kíni lọ tiẹ̀ kémi náà lọ tèmi àjọ papọ̀ ṣùgbọ́n lédè kúkúrú wọn ní Portable ti sá ó ti jápa ńgbà tó gbọ́rọ̀ ẹ̀wọ̀n oṣù 3 ṣùgbọ́n àwọn arábí ní kò sí ń tọ́jọ́ ó sá lọ ẹgbẹ̀rún sàámú lọ́rọ̀ rẹ̀ ìbòlò fẹ́ sá lọ ẹ̀wọ̀n oṣù 3 ó dúró dì ọ́ lápá èbèbè yìí Fúnkẹ́ Akíndélé ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán ti sọ̀rọ̀ wípé ìmọ̀ dùn òun o tí àwọn èèyàn bá ń fi òun ṣe ẹ̀yẹ́ pé òun ò lọ́kọ pé bóun ṣe ní ipò àti owó àti òkìkí tó ọkọ kan ò bóun kalẹ̀ Fúnkẹ́ Akíndélé ní ẹ̀ẹ́rí gbogbo ọ̀rọ̀ yìí fastafos ọ̀rọ̀ òkèèrè kan máa gbé kí lóye ayélujára bí ajẹ́rẹ́ ló tiẹ̀ ti kọ́mọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ló tiẹ̀ móhùn mọ́ lọ́ra dátà gan mọ́ láti wọ online pé ìwọ́kẹ̀ kí n fáàrí yín ẹ ti fi ọkọ níní ẹ ti fi lókìkí ẹ ti sáàsì kí owó ẹ sáàsì kí òkìkí ọkọ ò bá yín dalẹ̀ ẹ̀yin kẹ̀ ẹ̀ mọ̀ tẹ́ǹsì ẹ̀wà responsible ó ní gbogbo èébú tán bú òun lọ́tún lọ́sì òun gangan ni ìyẹn gómìnà ìpínlẹ̀ Ebonyi gọ́vnọ̀ Nwifuru bàbá mọ̀ sí bẹbẹ ní ìpínlẹ̀ Ebonyi ní Abakaliki ní kí ni bàbá ṣe wọ́n ní àyájọ́ ọjọ́ òṣìṣẹ́ eléyìí tó wáyé lánàá tí wọ́n ní gbogbo òṣìṣẹ́ fi wà ń lè wọ́n ní Nwifuru mọ̀ ṣe nǹkan kan ọmọ fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ebonyi ọmọ fún wọn láwọn owó kan àti àwọn ẹ̀bùn wípé ẹ mọ́kàn wà ń lé lásán ẹ gé ẹran ẹ̀ń tó wò yóò bá ká ẹran àti ẹgẹ́ja ẹsẹ̀ ọbẹ̀ ẹ̀yin àtìyàwó yín àbẹ́yìn àtọkọ yín ẹ̀yin àti mọ̀lẹ́bí ẹ
kẹjọ mọ́ ọrùn kẹ́ mọ́ jẹ́ kẹyọ ikùn kẹ́ tó rìzúùmù sẹ́ni ọjọ́ Jímọ̀ yẹn àyẹ́ òní lápá bẹ̀ ní ìpínlẹ̀ Borno. Gómìnà ìpínlẹ̀ Borno àfikání ìjọba ìpínlẹ̀ Borno ti ní òun gbégi dá àwọn kánsílọ̀ lórí ẹ̀rọ ayélujára bí ajẹ́ pé gbogbo kánsílọ̀ tó wà ní ìpínlẹ̀ Borno ìyẹn ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan ẹ má lo social media láti rẹ pé ẹ bọ́ social media ẹ máa sọ fún ọ̀rọ̀ rígbèsí àwọn ìjọba àbíká alága ìjọba àbílẹ̀ ìyẹn local government chairman ẹ má rọ social media o. kánsílọ̀ tá a bá kẹ́fìn ẹ̀ nípínlẹ̀ Borno tó lọ rí ẹ̀rọ ayélujára bí ajẹ́ tí lọ ń sọ ìsọkúsọ yàtọ̀ sí pé àgbàṣẹ lọ́wọ́ ẹ̀ ìyà tó gbọngbọ́n àáfì jẹ́ lápá bẹ̀. Ẹni juni lọ́lẹ̀ ju nínú ìròyìn mo gbọ́ báyìí mi gan rẹ́rìn ká ṣé pé Fubara ó lè lọ bẹ̀bẹ̀ ẹnu tí kinní kan fi ṣe kinní kan ni yóò padà fi gbolẹ̀. Gómìnà ìpínlẹ̀ Rivers ilé tó wà ní suspension lọ́wọ́lọ́wọ́ Similaye Fubara ọmọ ti padà tẹ̀ fún ẹni tó jù lọ torí pé òun àti Wike ìjà wọn Fubara ti sọ fún Wike báyìí pé bàbá ọmọdé mi ò mọ ògùn tẹ́lẹ̀ fọ́ mò ń pè àti wípé mo wò ó wípé kí n bá yín dọ́gba ni mọ̀ pé ó jura wọn lọ Wike ẹ má mọ̀ bínú wọn ní Fubara lọ bá Wike nílùú Àbújá ni ní ń dọ̀bálẹ̀ ní yíyàgàgbé ọ̀gá I'm very sorry mo mọ̀ pé mo ti gbà báyìí pé ẹran tó yí báyìí làwùsá ń pè ní nọ́mọ̀ lápá sẹ́ńtà ibi bẹ̀. Àjọ EFCC wọ́n ti tírèsì síbẹ̀sì wọ́n tírèsì àwọn owó kan owó síbẹ̀sì ti kúrò Nàìjíríà wọ́n nígbà tí àjọ EFCC ń tírèsì àwọn owó síbẹ̀sì wọ́n ní orílẹ̀-èdè mẹ́rin ni wọ́n ní ó ti wà báyìí kódà wọ́n ní láti gbà á padà impossibility can never be possible wọ́n ní òpó mọ́ EFCC ti sọ̀rọ̀ wọ́n ní kò ọ̀pọ̀ mọ́ wọ́n ní tó owó síbẹ̀sì gbéra kúrò Nàìjíríà ọ̀fẹ́ ló lò ó ti balẹ̀ sí orílẹ̀-èdè bíi mẹ́rin ǹjẹ́ orílẹ̀-èdè mẹ́rin wo ẹ̀ ń tẹ́tí pọ̀ lápá sẹ́ńtà ibi igun bíi ibẹ̀ yẹn. Ìròyìn ajá balẹ̀ náà ní tẹ̀síwájú ní ìkànnì Sanfatis Radio TV ìkànnì tẹ́lẹ̀ tí mọ̀ bí ẹni mo wò ẹ mọ̀ pé ìjọba gbé wa débẹ̀ ní wàá mọ̀ jàwá bọ́ọ̀lẹ̀ jàwá bẹ́tà mọ́ sọ́ọ́ di létà ká mọ̀ tẹ̀ sí létí ká mọ̀ jì ó tẹ̀sí nítorí tí ń la fífi ìdí tí àgójú gbọ́nà kí tí ń mọ̀ bá àdí sí gbogbo tí ń lọ sẹ́wàálẹ̀ mọ́ Sanfatis ni. Ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ti balẹ̀ sípínlẹ̀ Katsina látànà bàbá ní mo fẹ́ lọ ṣe àbẹ̀wò ọlọ́jọ́ méjì sí ìpínlẹ̀ Katsina torí pé eku wọn ní òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ èmi àti gómìnà ìpínlẹ̀ Katsina kájọ sọ̀rọ̀ àǹdẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n ní ààrẹ ò tún lọ fún nǹkan méjì gangan ju pé main point important things ààrẹ lọ ṣe wedding kan tí wọ́n pe ààrẹ sí ní ìpínlẹ̀ Katsina lápá sẹ́ńtà igun bíbẹ̀ nípínlẹ̀ Borno ní ibùbá ìpàgọ́ àwọn ọmọ ológun wọ́n ní àdó olóró tó dún gbàù lélẹ̀ tí wọ́n ní ẹ̀mí sọnù kódà bí òkò lẹ̀mí tún ṣe sọnù níbẹ̀ àwọn ọmọ ológun kú yànnà ẹ̀mí wọ́n ní ààrẹ àtàṣọ ń já mọ́ra wọn ni lápá sẹ́ńtà ibi bẹ̀ yẹn. Ìròyìn ajá balẹ̀ ò dúró ń lọ síbẹ̀ nítorí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ọ̀fífẹ́ mọ̀ ti di wàhálà iṣu àtàyàn èèyàn mọ̀ ti ju táwọn èèyàn lérò lọ tá a bá sọ pé àwọn èèyàn ní ń dá wàhálà lẹ̀ èèyàn bí èṣù bí èèyàn kọ́lọ̀ mọ́ jẹ́ ráyè ní ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan torí pé lórí pé wọ́n pàdé ní patí Aláàfin jókòó Ọ̀ọ̀ni fẹ́ kí wọ́n ní ònàrú ọ̀rọ̀ kékeré mọ̀ ti di nílà ọ̀rọ̀ yìí ti di tóbi pé àwọn ọba méjèèjì gan ti ń ríru fúnra wọn bẹ́ẹ̀ wọ́n ní Ọ̀ọ̀ni ọ̀fífẹ́ ò tiẹ̀ ríru pé kò nítumọ̀ òun Aláàfin lè mọ́ tí ìmọ̀mọ́ ṣe ń ṣe tó ẹ̀ṣẹ̀ gbadé ni kò dẹ̀ jẹ́ rí lánàá ṣùgbọ́n nígbà táwọn èèyàn ti ń tapo sọ́rọ̀ yìí wọ́n ní kẹ́ni wọ́n ló ti di pé Ọ̀ọ̀ni náà ti wò pé ó ń kéré òun lóòótọ́ ni o òun mọ̀ ju Aláàfin lọ wọ́n ló ti wá ń ta òun sí àwọn báyìí pé Ọ̀ọ̀ni mọ̀ọ́mọ̀ ni òun ti gbàgbé pé òun l'Aláàfin ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe òun ẹ wò Ọlọ́run ó ṣàánú mọ́jà múlétì èṣù èèyàn tó Fẹ́mi Adébáyọ̀ àbúrò Fẹ́mi Adébáyọ̀ Tọ́pẹ́ Adébáyọ̀ ti sọ̀rọ̀ sókè o ó ní sẹ́ fẹ́ gbọ́ lóòótọ́ lòun fẹ́ Fétí Àbálógun ẹ̀ ń bá fẹ́ parẹ́ kó parẹ́ torí pé awuyewuye kan lọ wípé àmọ̀mọ́ Fétí Àbálógun fẹ́ àbúrò Fẹ́mi Adébáyọ̀ ìyẹn Tọ́pẹ́ ògbóǹtarìgì olùdarí eré ṣùgbọ́n fẹ́ Tọ́pẹ́ náà ti sọ̀rọ̀ síta ó ní mò ń fẹ́ mọ̀mọ́nù tí n bá fẹ́ mo fẹ́ nu ẹ para yín ẹ lọ para yín lápá sẹ́ńtà igun ibibẹ̀ ilé ẹjọ́ àpíì ti gbé àwọn ọ̀rọ̀ kan mọ́ ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan Professor Ọ̀gbán lórí pé bàbá ẹ̀ ń rígì election tó gbé Àpábíò wọlé Àpábíò olórí ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà ní gọ́sùn Àpábíò níbo lẹ ti rí àwọn ẹ̀lẹ́ ìbò tẹ́ ẹ kà
wọn ní ilé ẹjọ́ àpì tí wàá ní ẹwù ọ̀rọ̀ yìí ò tí ì tún táàtì ẹ̀sùn mọ́ ọkọ̀ pariwo náà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ ti ẹ̀já ní sùúrù náà ṣé ẹ rí ọ̀rọ̀ nǹkan ẹ̀wò ẹjọ́ tí ń bẹ níwájú Haruna ju kó sí géètì lọ lẹ́nu ọ̀nà ẹ ti ẹ̀já ní sùúrù bá kíní kankan ráyè gbogbo eléyìí báyìí next case wọn ní tí adájọ́ sọ lápá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn nìyẹn ẹ jẹ́ máa wí báyìí fún yín pé Kollington ti yarí olórin Fuji àgbọ̀jẹ̀ bàbá kébé ń kọ́ra wípé Wasiu ń tan rẹ̀ jẹ ni bí olódì òkúrìtè ewu koríko àti pé bọ́ba kò òkú ìmí ìjẹ lórí pọ́ba Fuji tí Wasiu ń pèrè àti pé òun lòun kọ fọ́ọ̀mù Fuji òun lòun ta ni tóun ò bá kú ò láyé Wasiu ò lè jó lórí Fuji o torí pé bí Barrister Síkírù ò bá lọ tó jọ̀rọ̀ òun ẹ̀gbọ́n òun ọ̀gọ́ òun nínú iṣẹ́ yìí òun ò lè máa pe òun lórí Fuji nígbà tóun ò bá ti wá rí aṣíwájú fín ẹ fi Wasiu Ayinde lẹ̀ orí ẹ̀ tí ọ̀ sẹ́ẹ̀tì yóò padà sẹ́ẹ̀tì lápá abẹ ẹ wò ó kó dùn púpọ̀ Ọlọ́run bá ní fún dábàá ní ká fi bí ejò ṣe gùn dáná ẹ̀ wò gbogbo olè láti nábọ̀ lápá sẹ́ńtà igun bíbẹ̀ yẹn ẹ̀ ní í ṣe ju tó báyìí lọ ní àárọ̀ àmọ́ ẹ̀mọ̀ mi ẹ̀mọ̀ ṣe mi pé níwọ̀n tó gbé yín débẹ̀ lọ́la tí ìní já yín bọ́lẹ̀ dẹ́dẹ́ báyìí ní kí n tó já yín bẹ́tà dáná sòsé ní ká ẹ máa gbádùn mi bẹ́ẹ̀ mo ṣe gbádùn káfáàsì lórí agbádá ṣùgbẹ̀ngbẹ̀ lórí kíni wàhálà yín pọ̀ lápá abẹ Abídèmí zoom náà ló kọ́ mi kò yí padà ìfúnná mọ́sàkùlọ̀ kó gbóhùn lọ́mọ nípa àlílò ọmọlé tó jọba ọmọ yín ọ̀bọ́kà rẹ̀ yín abara funfun ọkà abara mìnìjọjọ mọ̀ já àmọ́ kẹ́ ẹ tó já ẹ lọ sórí YouTube ẹ bá ń tẹ Sanfatis Radio TV ẹ gbọ́ lé subscribe like share comment kájọ rò pọ̀lọpọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà níbí kíni bí ẹ̀wà àgànyìn àti búrẹ́dì ọ̀yọ́ sẹ̀mọ́ àti ẹ̀fọ́ Euro ẹ̀fẹ́ rẹ̀ oúnjẹ pọ̀ ẹ̀ ń tẹ́tí pọ̀ ájì àmọ́ mi kún ara nílùú UK Ireland ẹ̀já sí dáadáa nú ayé ìní gbọ́kùn yín.